أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم آمين. يا dápẹ́ fún Ọlọ́run ọba alágbára jùlọ, ọba ológo jùlọ, ọba ọlọ́lá jùlọ, ọba àná, ọba ìní, ọba yìí náà tún ni ọba ọ̀la. Yà gbogbo ẹ̀yin olóríire ẹ̀dá níbikíbi lágbàáyé, mo kí yín ẹ káàbọ̀ sí orí ètò Sabilun Najat Concept. Àdúrà tí mo ṣe láàárọ̀ yìí, tẹ́ bá wo àkọlé eléyìí tí a kọ láti iléeṣẹ́ Sabilun Najat Concept, mo kọ síbẹ̀ wípé alákòóbá kó má kó bá mi o. Àlùfáà àgbà alákòóbá Bode Olúdé, you are welcome. Alkali Abu Rayyan oni kọlu aṣọ tí mo wọ̀. Ìbú ọ̀nà ló ń tà fún mi. Ó ti ẹ̀ polówó aṣọ fún mi. Tí n bá ti dé Ìlọrin, àwọn aṣọ tó bá nílẹ̀ bá ń kó wá. Ọláìtàn ọláìyá, ayé kò tọ́, Òkìyín Rahim Waris ẹ káàbọ̀. Kafayat Yetunde Lawal, ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí dáadáa. Alhaji Ahmed Adesina Mukadam Onirizin, ẹ bá mi share program yìí dáadáa. Gbogbo ẹ̀yin alálùbáríkà èèyàn, Alhassan Abdulrazak, ìyá mi Mojíwálá Yusuf, mami ojú ọ̀nà tí mi ò tí ì dẹ́kọ̀ ni o, ìyá wa mi ò tí ì dẹ́kọ̀ ni o. Ẹ dákun bá mi share program yìí dáadáa. Ṣé rí bí a ṣe ń wọlé tẹ́ ń share program yìí, má bá mi ṣàmì àdúrà. Don Didi alákòóbá kó má kó bá wa o. Hassan Tayi Jibril, ìyá wa Fadilat Titilayo Ogunlana, Madrasatu Markazul Huda, Mashood Abiola, Adedeji Abdulgani, Adesiyan, gbogbo yín là ń kí ẹ káàbọ̀. Adhakir Ismail, Mukiyo Ibrahim Ismail, Koyin, èmi ló yẹ, Ajibola Abdulrahman, Rahmat Àjọkẹ́ Fatima Abidemi, Mardiya Ọlárewájú o, ẹ káàbọ̀. Suleiman GRS, Taibat Rahim, Malam Ishaq, alákòóbá kó má kó bá wa, àkóbá àdábá Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ ó jẹ́ tiwa, ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀. Àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn lórí àdúrótì yín lórí ọmọ wa Rahim Abdulaziz Àríṣe, Dr. Sábàbí, mo kí yín púpọ̀. Báwo lára yín? Ọlọ́run kò ní fara ní àwọn ẹlẹ́bọ ìlú Tẹ́dẹ́ ni Dr. Sábàbí wà. Àwọn ẹlẹ́bọ ọbẹ̀ wọ́n dẹ̀ ní wọ́n lára, wọ́n ń fà wọ́n pé kán wá jọyìn ẹgbẹ́ àwọn bàìtúláàsì.
torí pé Ọlọ́run gbà fún doctor yìí nílùú Tèdè ní under Ọ̀yọ́ state. Ọlọ́run gbà fún doctor yìí púpọ̀. Ẹ̀yin wá ń sọ kí n bá náà yìí pé dandan kí doctor yìí wá join ẹgbẹ́ yín. Doctor wa sọ wípé òun ò gbà Islam lójú ọ̀nà tòun. Sábàbí pé Ọlọ́run máa ń lo doctor yìí láti tú àwọn èèyàn náà sílẹ̀. Ọ̀rọ̀ yẹn kódà wọ́n ti lọ arrest àwọn aláwo yẹn lánàá. Débi wípé wọ́n threaten doctor yìí báwọn ó pa. Gbogbo voice kíni wọn ló ń bẹ lọ́wọ́ mi. Ohun tí mo máa treat lálẹ́ yìí nínú. Ṣùgbọ́n ọ̀rọ̀ ta lọ́lọ́run la fẹ́ treat láàárọ̀ yìí. Gbogbo voice àwọn aláwo yẹn. Doctor ní gbogbo ntẹ́ bá fẹ́ òun á máa fún yín. Àmọ́ kẹ́ wá pé nǹkan wá ṣẹbọ. Òun ò ní ṣe o, Ọlọ́run lòun mọ̀ o. Wọ́n wá ní lára, wọ́n wá threaten ẹ̀. Ọlọ́run jọ nínú àánú ẹ̀. Kí Ọlọ́run má jẹ́ kí agbára ọ̀tá kó ká doctor yẹn àtàwa náà o. Ọlọ́run kó fi ṣọ́ ẹ̀ṣọ́ àwa náà. Gbogbo wa náà ti rí bó ṣe ń lọ. Alákọ̀ọ́kọ́ ń bẹ, mo ṣàdúrà pé kí alákòóbá má kó bá wa. Ẹ wo ọmọkùnrin ọmọ kékeré ọmọ 27 years tó kú yìí. Ẹnìkan ló pa, ẹnìkan ló ṣe gbá, ẹnìkan ò lè pa ní lẹ́yìn Ọlọ́run. Àwọn èèyàn lè jẹ́ sábàbí orí burúkú o. Àwọn èèyàn lè jẹ́ sábàbí orí burúkú. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olóríire èèyàn tí ẹ ràn wá lọ́wọ́ lórí Rahim Azeez Àríṣe láti lè gádà owó fún bó ṣe máa rí kíní ẹ̀rà ìyẹn tíkẹ́ẹ̀tì lọ sí Canada. Ọ̀tá dúpẹ́ fọ́lọ́run wípé owó náà ó pé, tíkẹ́ẹ̀tì náà pé. Alhaji Emir Adébárí ọ̀kan lọ́mọ wọ́n ti fi 1 million kún owó tíkẹ́ẹ̀tì náà. Ní agbára tọ́lọ́run ọmọ yẹn ń lọ sí Canada lọ́la insha Allah. Gbogbo ẹ̀yin tẹ́ nípìn nínú ìdáwósí, gbogbo ẹ̀yin tí ẹ dúró bójú ò tì wá àtẹ̀yin àti ìdílé yín, ojú ò ní ti ẹ̀yin náà o. Ọlá agbára Ọlọ́run, ọlá ògo Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ wá lọ́wọ́ sí bí ètò náà ṣe agbára tọ́lọ́run. Gbogbo tẹ́yin náà bá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run á máa fi lé yín lọ́wọ́. Ọmọ Ṣéhù mú kí ẹ. Ẹ bá mi tẹ love, like and share ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ bá dé orí ẹni social media handle àwọn èèyàn lénìí, ẹ máa gbọ́ justice for Mohbad, justice for Mohbad. Gbogbo ẹni ẹ̀mí bá ń bẹ lára ẹ̀. Ọ̀dọ́kọ́ ni kì í ṣe ẹlẹ́sìn wa nítòótọ́, but ẹ̀mí ń bẹ lára ẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo abiyamọ ayé, ta ni ó gbàdúrà wípé kó ń ṣe wàhálà lórí ọmọ lọ́sọ̀kan òru kan kọ́mọ náà dẹ̀ fò sánlẹ̀ kó kú. Ká dẹ̀ máa rí traces pé àwọn kan ni wọ́n ṣiṣẹ́ yẹn. Gbogbo ohun tó pamọ́ kedere níwájú Ọlọ́run o. Gbogbo ohun tó pamọ́ láyé kedere níwájú Ọlọ́run. Inna moral kaisi jara ila mada fa'atakahu imamuhu dunal mida. A lè yí orí yẹn padà ká sọ wípé ìmọ́lẹ̀ lọmọ náà ń jẹ́. Wọ́n tún máa ń pè ní Mohbad. Mohbad tẹ́ rí yẹn o, jara ila mada, ó sáré ó gbìyànjú
ó lè èmi náà fẹ́ dé òpin ibi táwọn èèyàn ń dé níbi gíga. Èmi náà fẹ́ dé òpin ibi táwọn èèyàn ń dé níbi gíga. Jára ilẹ̀ amọ́dá gbogbo ọ̀nà ló gbà sáré yẹn. Gbọ́nà ló gbà sáré yẹn. Ó fi gbìyànjú wa. Jára ilẹ̀ amọ́dá kódà gbọ́ wípé ó ti lọ ó fẹ́ ra Range Rover tó ti lọ dẹ́pọ́sìtì owó síbẹ̀. Àìmọye àwọn show ló ní níwájú. Àìmọye àwọn ìrìn àjò ọ̀nà tó ń gbàrìn. Lòun náà sáré pé bó lèmi náà ó ṣe dé bẹ́ẹ̀. Àmọ́ o fàtàkàwù ìmáàmùhù dúnàlmìdá. Ìmáàmùhù ikú tó pa Mohbad. Àtàkàwù òun ló ṣe lórí. Dúnàlmìdá kò jẹ́ kó débi tó gbà lérò láyé. Èèyàn kan ló ṣe lórí ni. Àwọn kan ní bàbá rẹ̀ ó mọ̀ ń pa ẹ̀. Àwọn kan ní àwọn tí wọ́n ń dárúkọ yẹn ni. Àwọn kan láwọn kan ní gbogbo ẹ̀. Ikú kan ò ní pani láyé, ewé kan ò ní jábọ́ lára igi láyé. Ó má jásí pé Ọlọ́run ọba ó mọ̀ ń pa ẹ̀. Kàn ṣèwádìí ikú tó pa. Kí wọ́n lọ wá báwo ni ó ṣe kú, àwọn wo ni wọ́n pa. Àṣírí wọn á tú. Ọlọ́run á mú wọn. Àmọ́ ẹjọ́ ṣe ń tó bàjẹ́ ò ti bàjẹ́. La ilaha illallah. Gbogbo adánilóró láyé. Gbogbo adánilóró láyé. Ẹ̀yin náà kú palẹ̀mọ́ ìbànújẹ́ o. Gbogbo adánilóró láyé. Ẹ kú palẹ̀mọ́ ìbànújẹ́. Gbogbo nǹkan Ọlọ́run lè bùn yàn. Ọlọ́run ní bùn yín lẹ́san o. Lucas òkè ẹ púpọ̀. Gbogbo mùsùlùmí àgbáyé, gbogbo mùsùlùmí ayé, ẹnìkan ò lè pa ẹnìkan o lẹ́yìn Ọlọ́run o. Ẹnìkan ò lè pa ẹnìkan o. Ẹ̀mí kan ò ní jábọ́ lára ẹ̀dá. Kó má jásí pé Ọlọ́run ọba máa ń pa ẹ o. Àmọ́ àwọn kan lè jẹ́ sábàbí orí burúkú ẹ̀. Àwọn kan lè jẹ́ sábàbí orí burúkú ẹ̀. Mohbad mà sáré bó ṣe mọ lọ́jọ́ orí yẹn, bó ṣe mọ lọ́jọ́ orí yẹn. Bí Mohbad ṣe wà yẹn, àkọ́bí ẹlòmíì lè jù lọ. Ó lè jẹ́ dìde last born ẹlòmíì. Ó lè jẹ́ gbẹ́ pẹ̀lú ọmọ ẹlòmíì. La ilaha illallah. Ó lè jẹ́ gbẹ́ pẹ̀lú ọmọ ẹlòmíì. Tóbi náà ó ti jókòó kalẹ̀ pé yes. Jẹ́ kí èmi náà wá fẹ̀yìntì báyìí. Jẹ́ kí wọ́n máa jẹ wọn mọ́ o. Jẹ́ wọ́n palẹ̀ mọ́ ọmọ mi rèé. Lọ́nà ibi tó gbàrìn yẹn. Àmọ́ fa àtàkàhù. Ìmáàmùhù ikú tó pa ọmọ yẹn. Àtàkàhù òun ló àtàkì ẹ̀ lójijì. Dúnàlmídà. Gbogbo ìrìn àjò ayé ẹ̀ ó dẹ̀ di kúkúrú fún. Gbogbo èrò ẹ̀ ó di kúkúrú fún. Kémi náà tó lágbájá, kémi náà lókìkí bí lágbájá, kémi náà ga bí lágbájá, kémi náà ṣe bí lágbájá. Àtàkàhù ìmáàmùhù. Àwọn kan wá dúró síbi kan nísìn. Àwọn arẹ́rìn. At last amúbalẹ̀. Dinka wẹ́ni ó pa. Bizala wẹ́ni ó pa. Òun ló dúró gógó lọ́hùn yẹn wẹ́ni ó pa. Dinka wẹ́ni ó pa. Níjọ́ tó pa Múrítàlá. Orin táyìn lọ́mọ wúrà kọ nìyẹn. Baby Zala wẹ́ni ó pa. Òun ló dúró gógó lọ́hùn yẹn wẹ́ni ó pa. Gbọ̀nyìn tẹ́ ń pààyàn ẹ múra.
orin tí Àyìnlá Ọmọwúrà tó kọ nìyẹn níjọ́ tí àwọn Bísálà àti Dínkà tí wọ́n pa Múrítàlá. Ó wá sọ wípé wẹ́ ni ó pa ẹ̀yin tẹ́ pa ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú kú tọ́lọ́run fẹ́ pa tẹ́lẹ̀. Ọlọ́run fẹ́ pa tẹ́lẹ̀ ẹ̀yin wá jẹ́ sábàbí ikú ẹ̀. Ó ti wà nù kádàrá rẹ̀ pọ́jọ́ báyìí ni ó lọ. Ó ti wà nù kádàrá rẹ̀ pásìkò báyìí ni ó lọ. Ó ti wà nù kádàrá rẹ̀ pé ikú báyìí ni ó pa. Àmọ́ àwọn nǹkan ni wọ́n jẹ́ sábàbí orí burúkú yẹn. Ó lè jẹ́ NDLEA, ó lè jẹ́ àwọn tọ́jọ́ ń kọrin, ó lè jẹ́ àwọn tọ́jọ́ ń ṣe, ó lè jẹ́ àwọn tọ́jọ́ mọ̀. Wẹ́ ni ó pa Bísálà, wẹ́ ni ó pa òun ló dúró gògò lọ́hùn yẹ, wẹ́ ni ó pa. Ó dá mi lójú wípé gbogbo ẹni tó nípinnu ẹ̀, gbogbo ẹni tó bá nípin nínú ẹ̀ kò sọ́gbọ́n èpè kọ́. Àwọn náà ò ní fọwọ́ rọrí kú ni sọ́gbọ́n tó fẹ́ dá. Báàrin tí ọmọ yẹn ṣe jẹ́ nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń kọ justice for Mohbad, justice for Mohbad lórí Sẹ̀bílù Nàjàtì tiwa náà láàárọ̀ yìí. Àwa náà wí bẹ́ẹ̀ wípé justice for Mohbad. Àwa náà sọ bẹ́ẹ̀ o. What a wicked word. Ọlọ́mọ fi náà ọmọ jó wa o. Kódà kọ́mọ èèyàn má ti rí béèyàn ṣe fẹ́. Ẹgbọ́n mi yé. Kọ́mọ èèyàn má ti rí béèyàn ṣe fẹ́. Kọ́mọ èèyàn kó má ti, kódà kó kàwé tán kó má ti ríṣẹ́. Kódà kọ́mọ èèyàn kó kàwé tán kó má ti rí nǹkan kan ṣe. Kó sì wà lábẹ́ àkàtà èèyàn. Ó mà dájú ká má sọ pé sáàrí ọmọ rẹ̀ mọ̀nù. Ó dájú bẹ́ẹ̀ lọ o. Ọlọ́run jọ nínú àánú ẹ̀. Bọ́ arọ́ àwọn òbí ẹ̀ lójú o. Ṣàánú wa o. Ṣàánú àwa bí amọ tó kù o. Báàrin tí yẹn ṣe jẹ́nu. Àmọ́ mo ní ìmọ̀ràn fún gbogbo ìwọ tó wà lórí ètò mi láàárọ̀ yìí. Ṣó ń gbọ́ mọ́ra mi? Ìmọ̀ràn mi rèé fún ẹ o. Èèyàn alákòóbá má kóbá mi. Hakikatul ashkhas. Pàápàá èèyàn hawlana la ya'lamuha illallah. Àwọn èèyàn tó ń bẹ lára wa a lè mọ̀ wọ́n o. Mọ̀rú àwọn tọ́mọ rẹ̀, mọ̀rú àwọn tọ́mọ rẹ̀ ó máa bá rìn. Má torí pé ọmọ rẹ̀ ń wá ògo, má torí pé ọmọ rẹ̀ fẹ́ gé èèyàn, má torí pé ọmọ rẹ̀ fẹ́ ga. Kó wá fọmọ rẹ̀ lẹ̀ pé gbogbo ọ̀nà tó bá lè gbà ga o ní kó wà ga o. Àwọn èèyàn tó ń bẹ lára wa o, la ya'lamuha illallah. Ẹnìkan ò lè mọ̀ wọ́n wà fọlọ́hun o. Lidhalika. Mo sọ fún ẹ lẹ́ni kul dahiman. Máa wí ní gbogbo ìgbà. Máa wí ní gbogbo ìgbà. Allahumma àdúrà rẹ̀ o. Ọlọ́run mi o. Dallani ala man aradani bi khayran. Gbogbo ẹni tí máa bá rìn, tí ó fà tọ́mọ mi ó bá rìn, tí ó tètè mú wọn débi ògo rẹ̀. Ọlọ́run o, tètè bá mi fẹsẹ̀ ọmọ mi débẹ̀ o, fẹsẹ̀ mi náà débẹ̀ o. Ẹni tí ó máa tọ́ka mi lọ bí ire. Ẹni tí ó máa tọ́ka mi lọ bí ire, tí ó máa tọ́ka mi lọ bí ire, wọ́n lọ́sàn la wà bẹ́ẹ̀ ni. Ẹni tí ó máa tọ́ka mi lọ bí ire, tí ó tọ́ka ọmọ mi lọ bí ire, ọ̀rẹ́ tọ́mọ mi ó bá rìn, tí ó fẹsẹ̀ rẹ̀ lé bí ire. Wọ́n lọ́n dákun tọ́ka wa síbẹ̀ o. Wadallahu alayya. Ẹni náà mo lè má ti mọ̀ o, ọmọ mi lè má ti mọ̀ o. Bí èmi ṣe ń wá kọ́lọ̀ ń jẹ́ tètè mọ̀ yẹn, tètè bá mi darí òun náà kó wá mọ̀ mí, kó wá mọ̀ mọ̀ mi.
wasrifni amman arada bi sharran. Olúwa wá yà mí yà ẹni tí ó ṣe kú tí ó ṣokùnfà ikú òjijì fọ́mọ mi, tí ó ṣe okùnfà ikú òjijì fẹ́mi náà, tètè yà mí yà tó bá fún ládírẹ́sì ilé mi ọlọ́mọdé ọmọ bẹ̀. Gbogbo àwọn alákòóbá ẹ̀dá tí wọ́n kóbá ni Ọlọ́run yà mí yà wọ́n o. Ìjọ́ o tí nǹkan bá ń ṣe sọ̀rọ̀ sókè o, má búra rẹ mọ́lẹ̀ o. Inú àwọn ìtàn tá a gbọ́, inú àwọn ọ̀rọ̀ tá a gbọ́ nípa ọmọdé yìí, wọ́n ló búra ẹ̀ mọ́lẹ̀ púpọ̀. Wọ́n ní nǹkan ṣe lábẹ́lẹ̀ kò dẹ̀ lè sọ̀rọ̀ síta. Ẹja ti bẹ̀ẹ́ wò, ṣó múlẹ̀ ni, ṣé wọ́n múlẹ̀ ni, ṣé wọ́n wà nú ẹgbẹ́ kan ni. Náà fi ń fa abẹ́rẹ́ gun tó bá wọn, tó dẹ̀ ń pa bí òwe. Ẹ̀yin òbí ẹ dákun, ẹ má fọmọ yín lẹ̀ tẹ́ bá ti di pé ọmọ yín rin àwọn ìrìn tó strange tí ó tètè yé yín. Ẹ dákun ẹ má dákẹ́, ẹ pariwo síta, ẹ pariwo gbàmígbàmí fáwọn èèyàn. Àwọn àgbo oníyanjú ara wa sáadà ni. Ẹ pariwo gbàmígbàmí síta fáwọn èèyàn. Èèyàn bá dákẹ́, tara rẹ̀ ó bá dákẹ́ o. Bí ọ̀rọ̀ tọmọ yẹn ṣe bó ṣe mọ́nu. Bọ́rọ̀ tìyẹn ṣe mọ́ nìyẹn for now. Torí tí ò sójú wa tá a kàn rí lórí afẹ́fẹ́, ó ṣòro dá sí. Káwa kan mú wá sí látara ẹ̀, ká mú ẹ̀kọ́ látara ẹ̀. Gbọ́miyé, ká mú ẹ̀kọ́ látara ẹ̀ ni. Rí pé àwọn rí oríṣiríṣi interview, bàbá ń ṣe tiẹ̀, ìyá ń wí tiẹ̀, àwọn rí oríṣiríṣi àwọn èèyàn, kálukú wa ń jáde. Kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀, kọ́lọ̀ má fi na ọmọ jọ wa o. Tó èyí tá a fẹ́ bọ́ sí nísìnyí oníkéèsì ta lọ́lọ́hun. Ara àwọn èèyàn nísìnyí, àwọn tí ó bu wa báyìí níbi tá a dé yìí, àwọn tí ó máa kọ́mẹ́ǹtì ibú báyìí, ìsínláwà máa rí wọn. Tóra ti bọ́ síbi a ti fẹ́ kọ́ ọbọ̀ ojú egbò wọn. Ara kọ́lọ̀ mọ̀jà ara lákòóbá tá à ń wí náà nù. Gbogbo àwọn ẹ̀dá tí wọ́n dúró tọ́dẹ̀ ń kóbá ọmọ ta lọ́lọ́run ìbò tẹ̀ jásí pé àfọwọ́fà àti ẹ̀ ni. Ẹ má bínú o. Ẹ bá mi tẹ love, like and share. Mo tẹ̀ jásí pé àfọwọ́fà àti ẹ̀ ni. Sẹ́yìn náà rí kéèsì ta lọ́lọ́ lé ní abẹ́ rí báyìí. Àwa ń sọ fún yín, à ń wí fún yín. Abánidá kì í bá ní dé bẹ́ẹ̀. Abánidá kì í bá ní dé bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí ti kú ní pé bóyá àwọn àbá Ìlọrin ó ti di Ọlọ́run gangan fúnra rẹ̀, ta lọ́lọ́run. Èèyàn ń béèrè pé ta lọ́lọ́run, gbogbo ẹ̀dá tí bá sì ń béèrè ta lọ́lọ́run, Ọlọ́run lè fi ra ẹ̀ hàn. Ẹni bá béèrè ẹ̀ lọ́nà tó dáa, Ọlọ́run ó fi ra ẹ̀ hàn. Ẹni bá béèrè Ọlọ́run lọ́nà tí ò dáa, Ọlọ́run ó fi ra ẹ̀ hàn.
Okay, Abi wa Saidi Shitu, you are welcome. Eba mi te love. Love, like and share. Ẹ jọ̀ọ́. Ẹ má dáwọ́ dúró lórí ẹ̀. Ẹ má dáwọ́ dúró lórí ẹ̀. Ẹ má dáwọ́ dúró lórí ẹ̀, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Ó lè máa rí àwọn èèyàn lè máa wò ní sí pé àwọn mùsùlùmí ṣe wá dájú báyìí o. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ lénìí. Allah ń sọ fún yín, agbára kan ò sí níbì kan lẹ́yìn ọ̀dọ̀ Ọlọ́run. Agbára kan ò sí níbì kankan lẹ́yìn ọ̀dọ̀ Ọlọ́run. Àyànjú ọ̀rọ̀ ẹ̀dá ò sí níbì kankan lẹ́yìn ọ̀dọ̀ Ọlọ́run. A mọ̀ dákẹ́ tètè ronúpìwàdà. Ọjọ́ máa ń lọ. Ó lè má bú wa o. Múráfà Saidi sì tún sọ̀rọ̀ lórí ẹ̀ láàárọ̀ yìí. Àwa ń sọ̀rọ̀ lórí ẹ̀. Àwọn lómìnà tún sọ̀rọ̀ lórí ẹ̀. Ó lè bú mi dáadáa. Ó lè kọ́mọ̀ǹtì àbúrú. Ó lè ní àwúlò. Ó lè ní lítírèètì ní wá. Ó lè lẹ́yà báwa náà bímọ. Gbogbo tó bá sọ kò sí rọ́ńbẹ́. O lè wá bí kò pè mí lólè. O lè pè mí 419. O lè pè mí ní tó bá wù ọ́. Today is on the 20 what? On the 19th. Ó kù ní kóòtù kan lénìí. Ó tún bọ̀ kóòtù mi lọ́la. Ẹlòmíì ti tún gbé another case mi dìde lórí ẹ̀. Wọ́n dẹ̀ ń sọ fún yín DJ YK, ẹ̀yin àjẹ́ ìyá Jacob, àgbákò ọmọ Musa, Aljanu Baba Sodiki, àti ọ̀pọ̀lọpọ̀ yín. Wọ́n dẹ̀ ń sọ fún yín pé tẹ́ ń ṣe ìyẹn kọ́ ló kàn. Ẹ yarí, ẹ nígbà, àjọ fà á. Àwọn lọ́yà dẹ̀ ń tì yín, wọ́n dẹ̀ ń tàn yín, wọ́n dẹ̀ ń tàn yín, wọ́n dẹ̀ ń tàn yín. Wọ́n dẹ̀ ń tàn yín títí ọjọ́ dẹ̀ ń lọ. Ẹni bá mọ Yorùbá ló sọ, wọ́n ní ẹni bá mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Àmọ́ ẹ̀ ń feel pompous kọ́ náà ń pè. A lè bẹ̀bẹ̀. Kí ló ṣe? Ta ló ṣẹ̀? Ó ṣẹ̀ lọ́hùn. Tẹ́ bá fẹ́ mi tó ṣẹ̀. Ta ló ṣẹ̀? Ó ṣẹ̀ lọ́hùn. Ẹ jẹ́ kó lọ ń gbìjà ara rẹ̀. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀. Èèyàn Ọlọ́run ó lò tí ó fi dá pàṣán fún èèyàn. Tí ó fi dá pàṣán ṣẹ̀ríà fún èèyàn. Ókè ìgbàgbọ́ wá ń sìn. Ìgbàgbọ́ àwọn kan ń sìn. Àbí ká ní bó ṣe rí gẹ́gẹ́ bá ṣe fojú wo kéèsì Mohbad. Wọ́n láwọn kan ni wọ́n pa. Wọ́n fi allegation ká àwọn kan. Ẹ mú lágbájá. Ẹ jọ̀ọ́, ẹni tí wọ́n pa yẹn ta ló lẹ̀mí ẹ̀? Ọlọ́run. Ta ló dá? Ọlọ́run. Ẹ rí pọ́lọ̀ ni wọ́n ṣẹ̀. Ta ló wá fẹ́ fìyà jẹ àwọn aláìṣẹ̀ nísìn? Àwọn ọlọ́pàá, àwọn ìjọba. Oh my God. Wọ́n ní kó bẹ̀bẹ̀ ṣé ó ṣẹ̀yìn ni? Ṣé bọ́lọ́run ló ṣẹ̀yìn? Ọlọ́run ò ní sọ̀kalẹ̀. Èèyàn Ọlọ́run ó lò láti fi dá pàṣán ṣẹ̀rí àfihàn. Mi ò bí àmọ́ communicate o. Mi ò mọ̀ o. Èmi ò mọ̀ o. Ìní Ọlọ́run bá ní ó gbọ́ mi yé. Ọ̀gbẹ́ni Ọlọ́run bá ní ó gbọ́ mi yé láyé. Sorry. Ẹ bá mi comment, ẹ jọ̀ọ́. Ìgbà kòkó bàbá ṣàsùn. Ẹ jẹ́ agbọ́n tó ṣẹlẹ̀ ń kóòtù lénìí. Lọ́dọ̀ àwọn lọ́yà tiwa àti lọ́dọ̀ lọ́yà tiwọn. Mo wá tẹ́ bá ti gbọ́ ọ̀rọ̀ méjèèjì yìí tán. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ ẹ sọ ẹni tó ń fìyà jẹ ta lọ́lọ́run. Ẹ má jẹ́ aṣàbùsí o. A kọ́kọ́ gbọ́rọ̀ àwọn lọ́yà wa. A wá gbọ́rọ̀ àwọn lọ́yà wọn. Mo wá fẹ́ kẹ́ bá mi sọ ẹni tó ń fìyà jẹ ta lọ́lọ́run.
anybody tó bá bú wa ń bí ẹ má fún lésì ẹ padà. Aba Agboniyagi jazakumullahu khairan. Mo fẹ́ kẹ́ bá mi sọ ẹni tó fi ìyà jẹ ta lọ́lọ́run. Wallahi. Ẹ jẹ́ kí n play ohun tó ṣẹlẹ̀ lẹ́ni fún wa ní court láti ọ̀dọ̀ àwọn agbẹjọ́rò méjèèjì. Ẹ jẹ́ àkọ́kọ́ play tàwọn lọ́yà wa. Nínú àwọn lọ́yà wa rèé. Wọ́n ní pé àlẹ́ àìtàbù kọ́bùlà lè kọ́ ìyẹn ń báyàn wí ní kó tó fi àjẹyàn. Wọ́n bá ń báyàn wí lọ́wọ́ ìyẹn gbọ́dọ̀ máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹni tí ń báyàn wí pé ẹ ṣàánú mi. Ẹ máa rẹ́ni tí ẹ fẹ́ bá wí táwọn nǹkan tó wá lè jáde pé kò ṣe tá àti bẹ̀bẹ̀ o. Dédé egun tójú ẹni bá náà bá rí á máa pín ìdájọ́ rẹ̀ sọ́nà méjì. Ìdájọ́ pé òun gangan ṣẹ̀ àti ìdájọ́ pé àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ṣẹ̀. Èmi tẹ́lẹ̀ kan fẹ́ fi kún ni pé inú ọ̀rọ̀ tí lọ́yà wa sọ nísìnyí pẹ̀lú bí táwọn afárá bí wọn pé ǹjẹ́ ó ṣeé ṣe àbí kò ṣeé ṣe gẹ́gẹ́ bí aláníyàn rí àtẹni tó ní human feelings tó yìí jẹ́ mùsùlùmí gidi lọ́yà wo sọ pé wọn gbọ́dọ̀ fún wọn ni ó ṣeé ṣe kí lẹ́jọ́ gírántì pé kó máa lọ ó yìí ṣe tẹ bákan náà kan ní àwọn ò gbọ́ àbí ń tẹ́bí kọ́hún ni méjèèjì náà under 50-50 ni probability ni. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Eléyìí ni láti pàdé lọ́yà wa fún tí wọ́n dúró lórí kéèsì Tani Olohun àtàwọn tí wọ́n jọ ń ṣe wọ́n ti kúrò ní kóòtù báyìí pọ̀ náà wọ́n tẹ̀ ti parí kéèsì náà kí ni èsì kí sì ni àbájáde tí a bá bọ̀ láti kóòtù nínú fún ọ̀rọ̀ Ọlọ́run ẹni tí gbogbo ayé mọ̀ sí Ọlọ́run a máa gbọ́ àbájáde sí látẹnu lọ́yà Amasa Ajasa ọlọ́kọ̀ọ́jà yọ wọ́n dà pọ̀ ara wọn ní kókó fún gbogbo ayé bisimilah dáhìí láti bàyà. Lọ́yà sọ̀rọ̀ sókè. Ẹjọ́ ṣe ń gbọ́ lọ́yà yóò sọ̀rọ̀ sókè lọ́wọ́ bẹ̀rẹ̀ ṣe ń gbọ́ díẹ̀díẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo àṣepọ̀ wípé kéèsì ó wà níwájú magistrate Ibrahim ní last week tí a bẹ̀rẹ̀ mátà yẹn àwọn council Tani Olohun wọ́n mú gbé application sí prosecuting council Mr. Johnson tí wọ́n bẹ̀rẹ̀ kéèsì ẹ̀yìn mẹ́ta. So ó ti wá àjọ fún ruling day tí ó jẹ́ ọ̀dọ̀ 19 September. 19 of September ó jẹ́ ọjọ́ Tuesday òun ni èdè tí ọba yìí sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí ọba tó tún gbèsè dé ẹ̀rí pé last week a sọ fún yín wípé there are a lot of errors there are a lot of mistakes tí ó wà costly tí àwọn lọ́ọ̀yà Tani Olohun ṣe nínú bail application tó file táwa dẹ̀ ti rí pé there is likelihood of pé kí errors yẹn tó affect rídíìdì Tani Olohun ẹ̀yìn pé à ń sọ àjẹsẹ̀mọ́ pé kò sí lọ́wọ́ wa everybody kan ló wò jẹ. Ṣé ń gbọ́ báyìí? Ṣé ń gbọ́ lọ́yà sọ pé kò sí lọ́wọ́ àwọn everybody kan ló wò di pé kán bẹ́ẹ̀lì Tani Olohun ó wá fẹ́ mẹ́nu lé pé àwọn lọ́yà ẹ máa gbọ́ o. Àwọn náà mọ reason tí wọ́n fi kí sí correctional center prison till this moment. So understand? And mistake tí wọ́n ṣe ní last time òun ló padà wá tell nínú ruling yẹn òun ló padà wá affect ruling.
ni òfin jẹ́ kó favour Tani Olohun. Lára mistake tí wọ́n ṣe ẹ̀rí bá sọ last week ni pé fine payment application tó fine ní paragraph 11 5 àti graffiti wọ́n ṣe mistake àwọn fáàtì tí wọ́n dìpọ̀ síbẹ̀ ó contravene provision evidence act especially section 115 sub 4 wọn ò disclose the time tí wọ́n visited àti ọjọ́ tí wọ́n visited ní prison àmì ìwà ara rọ́tọ́ tó parí pé àwọn visited ní police station ní on that 17 yẹn gangan dẹ̀ ní kóòtù lọ remand ẹ̀ how come so àwọn fáàtì yẹn ó contradict ó takora wọn wà níwájú ilé ẹjọ́ àti counter affidavit tí àwa náà fà another mistake tí wọ́n tún ṣe nínú written address wọ́n lọ address the issue of armed robbery contrary to ẹ̀sùn tí wọ́n fi gbé Tani Olohun wá sí court ó ṣe. ẹ̀mí ètí jìnnà lérí ọ̀rọ̀ òun ẹ̀dàpọ̀ ẹ̀ tún ọ̀rẹ́ kẹ́ wọn ká underline ọ̀rọ̀ wọn dáadáa. Àwọn mistake tí wọ́n tún ṣe náà sọ ní last week nínú interview ó ní pé àwọn lọ́ọ̀yà àwọn nínú counter nínú written address wọn in support of that motion on notice for bail wọ́n ṣe mistake níbẹ̀ níbi tó ti yẹ kán máa àdírẹ́sì tó wà níwájú ilé ẹjọ́ gangan tó ń ṣe inciting public disturbance religious spirit defamation of character and so on and so forth wọ́n fìyẹn lẹ̀ wọ́n wá lọ àdírẹ́sì armed robbery ilé ẹjọ́ náà dẹ̀ ní ilé ẹjọ́ wò pé kéèsì tó wà níwájú òun is totally different. ẹjọ́ ṣe ẹgbọ́ àárín yẹn yé ẹjọ́ tí wọ́n pe Tani Olohun public disturbance wà nú ẹ̀ defamation of character wà nú ẹ̀ ìdájà ìsìnlẹ̀ ó wà nú ẹ̀ àwọn lọ́ọ̀yà rẹ̀ wọ́n sọ lórí yìí wọ́n wá lọ ń fáìlì bail application lórí armed robbery ṣé wọ́n ló jalè ni ṣé wọ́n ló jalè ni wọ́n ló jalè àlẹ́ yẹn disturb àwọn èèyàn wọ́n ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ sẹ́rí pé sẹ́rí pé Ọlọ́run ní ń dára báwọn sẹ́rí pé Ọlọ́run ọba lọ́ba tí ń dára báwọn lọ́ọ̀yà ní òun ò máa tí Tani Olohun ṣe lọ́ọ̀yà wa fún àwọn lọ́ọ̀yà wọn tó fi rò pé kí àwọn keep ẹ̀ síbẹ̀ yẹn that is the best solution fáwọn. but ẹ̀rọ pé lọ́ọ̀yà ìyàtẹ́ẹ̀dì kóòtù lẹ́ẹ̀kan lọ́dọ̀ lọ́ọ̀yà ó níye tó máa jẹ́ mi ò mọ̀ ọ́ èmi kàn fi yẹn kún ọ̀rọ̀ ni o èyí tó ṣe gẹ́gẹ́ tó fi rò wípé káwọn keep ẹ̀ síbẹ̀ yẹn àwọn olóyè fúnra ara wọn wọ́n dẹ̀ mọ̀ tó yẹ kí wọ́n ṣe tó tọ́ wọ́n ṣe ẹ máa gbé àwọn agbọ́ lọ. pé wá arọbì tán àdírẹ́sì ilé ẹjọ́ lé lórí so àwọn nǹkan tí mo kà á lẹ̀ yìí àwọn ló fà á tí ilé ẹjọ́ fi refuse láti grant Tani Olohun ní bail a bá wò dáadáa based on nǹkan tá a sọ yìí gbogbo àná la máa mọ̀ pé kì í ṣe fọ́ọ̀tì àwa lọ́ọ̀yà complainant kì í ṣe fọ́ọ̀tì àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí tẹ̀ ń gbé káàkiri pé wọ́n lè mọ́lẹ̀. ètí mo fẹ́ sọ náà àwọn kan ti jáde a rí àwọn péjì kan tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ pé àwọn lọ́ọ̀yà mùsùlùmí àwọn fẹ́ àpìlì sí yín kẹjọ èyí tẹ́ ń sọ̀spẹ́ndì pé ẹ̀dákan tó fún wa níjọ́ méje ẹ̀dákan fún wa ní 20 kìíní kan days ẹ fún wa nígbẹ́ ẹ fún wa láwò pé àwọn fẹ́ bẹ̀ yín pé ọ̀dà yìí pẹ́yìn lẹ́ mọ̀ sún ẹjọ́ yìí ǹjẹ́ èyí tó tún ṣẹlẹ̀ lónìí ṣé àwọn lọ́ọ̀yà mùsùlùmí náà ni wọ́n tún mọ̀ ni wọ́n tún sọ̀spẹ́ndì ẹjọ́. Tani The facts speak for itself. The facts speak for itself. Gbogbo ẹni tó bá wà ń kọ́ọ̀tù ní pure English ládájọ́ fi ka. bẹ́ẹ̀ ni sà. Everybody náà dẹ̀ gbọ́n tí adájọ́ ń kà. bẹ́ẹ̀ ni. Adájọ́ dẹ̀ analyse gbogbo àwọn kìíní yẹn from A to Z. bẹ́ẹ̀ ni sà. Wọ́n dẹ̀ back ẹ̀ up pẹ̀lú authority. Adájọ́ dẹ̀ jẹ́ kí everybody mọ̀ pé àwọn mistake tí ó wà nígbà tó wà nígbà wọ́n mention paragraph by paragraph. So ẹni tí ò bá tún wá bí ní fèyítà sọ yìí court is a public office, it's a public place. Anybody can come here to verify
you can write an application that you request or you need the satisfied true copy of ruling delivered today. Apply show you by so anybody irrespective of your profession, when a man lawyer, if you are interested in having the rulings. Gbogbo ẹ̀yin online lawyer, gbogbo ẹ̀yin online adájọ́, ilé ẹjọ́ public place ni. Tí ó bá tẹ́ lọ́rùn, o lè wá sílé ẹjọ́ láti wá béèrè bó fẹ́ mọ ruling tí wọ́n rú lórí Tani Olohun. Wọ́n á fún ẹ. Lọ́gọ́ ni kó jẹ́ lawyer, àlàyé tí lawyer ń ṣe nìyẹn. Èyí tá kan máa jókòó sórí social media, tá kan máa dájọ́ fún rárá wa, tá kan máa sọgbá, tá kan máa ṣàwo, o lè wá sílé ẹjọ́ kó wá béèrè wípé irú kíni ruling tó wà lórí Tani Olohun wọ́n á fún ẹ. Continue. You are free to come. The door is open. Ẹ wá court, ẹ wá gba certified copy. Lẹ́yìn tó túmọ̀ sí pé àwọn tí wọ́n gbé ruling wá àbí àwọn tí wọ́n gbé application wá bí àwọn ni wọ́n ṣe mistake lórí àwọn nǹkan tí wọ́n kọ. Mistake tó ṣe Olohun Gba àti adájọ́ ṣe wípé as we all know wípé ẹ̀sùn tí wọ́n fi kàn is a bailable offence. Torí táwọn èèyàn pariwo náà pé wọ́n wà bailable. Àwa náà admit àgbà wà bailable, but we cannot teach their lawyers Abi? what to do. Abi? As a professional lawyer, you need to know what to file at the right time, and you need to know when to act diligently. Because the person that engage you as counsel that you should come and represent him in court is because he does not have that knowledge, here to cite knowledge of law, and he does not practice law, and it's because of that fiduciary trust that he has in you as a counsel. That is why he has engaged you to come and defend this thing. And what is expected of you as a counsel is that you must defend the case diligently. So lack of diligence is what affected Tani Olohun's case, especially his bail application. Lack of what? Diligence. So, and even when you listen carefully to the ruling of the court, and you know what I just saw with me, they need to correct the error of copy and paste. Ben, adájọ́ sọ bẹ́ẹ̀. So adájọ́ rí pé it was obvious. Fojú hàn. Ẹ lọ́yà mo ti rí mo wà lórí program ni mo wà lórí program. Ó lágbára o. Iṣẹ́ àdúrà nù. Báwo ni ẹjọ́ tó wà wá ní ẹjọ́ tó jẹ́ kó ní ṣe pẹ̀lú information lẹ́sìn wá lọ pé agrọ̀bì ṣe application agrọ̀bì Ṣé ti ṣe ń gbọ́ báyìí o? Ẹjọ́ tó yọ Tani Olohun ẹ̀sùn tó fi kàn án. Ẹ̀sùn pé ó bani lórúkọ jẹ́. Ẹ̀sùn pé ó ń disturb public. Ẹ̀sùn pé ó fẹ́ dájẹ́ sílẹ̀. Nígbà táwọn lọ́yà rẹ̀ máa lọ file bail application wá, wọ́n lọ file bail application armed robbery wá. Sani Tani Olohun jalè ni. Àmọ́ wá ṣe nǹkan o. Àwọn lọ́yà wá dẹ̀ sọ pé àwọn tó wá wò wọ́n báyìí pé a lè máa kọ yín ṣe yín náà. Wọ́n ní Tani Olohun jalè. Ẹ̀sùn tán fi kàn, ẹ̀sùn tó wà available ni wọ́n lè béèlì ẹ̀. Ó wá sú mi báyìí o. Ṣé ìwà ní dìde kí lọ ṣe lọ́yà báyìí? Torí ìwà ń bẹ̀ yẹn tọ́mọ yẹn wà ń bẹ̀ yẹn. Wàláì bí kò ti fílẹ̀ lórí lára tèmi. Àmọ́ nígbà tí nísìnyí alára lára òròhun àwọn agáwà máa ló kó àìsàn kó àìwo bóyá kó wà ń bẹ̀ yẹn sìn ló pè wọn. Kò yé mi rárá o. Ó dàbí ẹni pé mi gan fúnra mi wá dìde gẹ́gẹ́ bí lọ́yà báyìí. Máa kọ́ntínú jàre lọ́yà wa.
wà ní Ìlọrin àti Kwara State entirely wípé they are very competent and diligent. Wọ́n mọ lọ́ọ̀ kí iṣẹ́ orin rẹ̀. Gbogbo àwọn lọ́ọ̀yà ní Ìlọrin àti Kwara State wọ́n mọ lọ́ọ̀ náà gbà tí wọ́n. Prosecutor Nasiru náà in fact we give it to him. Wọ́n really handle case yẹn complicated. Ọlọ́mọ ṣàbà. Wọ́n á ṣe dáadáa inú wa dùn bọ́ ìṣe learned prosecuting counsel. Akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. Ṣé police officer. Yẹ kàn sọ lọ́wọ́, yẹ kàn sọ ọlọ́pàá lásán. Torí time ìdí lọ́ọ̀yà sọ náà lẹ́gbọ́n yẹn wọ́n ti wá join case tèmi sí October 5 tẹ́ ẹ̀ bá gbàgbé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pa àwọn lọ́ọ̀yà wọlé October 5 náà ni ilé ẹjọ́ magistrate tèmi ní kí wọ́n gbé wá padà October 5 excuse me ló máa àwọn lọ́ọ̀yà dìde October 5 báwo October 5 ti jìnnà ju ẹjọ́ tètè jáde oda ẹjọ́ tètè jáde ẹ lọ file bail application wa bail application náà tó file wá báyìí ló di pé ọ̀tọ̀ ní tẹ́ gbé wá níjẹ̀ ẹjọ́ wọ́n correct yín ọ̀tọ̀ ní tẹ́ gbé wá lẹ́ni èèyàn bá ní lórúkọ jẹ́ on the store public ó fẹ́ dájẹ́ sílẹ̀ ẹ lọ gbé bail application armed robbery wá ṣé wọ́n sọ pa níní ni àbọ̀ sọ pé yẹnu sí kò yé mi o ẹja wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn lọ́ọ̀yà tiwọn ló jẹ́ wá sọ wípé sáwọn lọ́ọ̀yà wa ni wọ́n ń fìyà jẹta lọ́lọ́run ni àbí ta ni àbáwọn lọ́ọ̀yà wọn because nínú àwọn lọ́ọ̀yà wa barrister US imam tẹ́ bá lọ interview tiwọn náà wọ́n béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ tẹ́ bá ready tẹ́ ni ọmọ yìí bá ready àti bẹ̀bẹ̀ cause ká settle out of the court ṣe ready àwọn lọ́ọ̀yà wa láwọn ready. àwọn lọ́ọ̀yà wa láwọn ready. ó sún mi o ẹja wa gbọ́ lẹ́nu lọ́ọ̀yà àwọn tẹ́ fi mọ̀ yí pé nǹkan ṣẹlẹ̀. Àbájáde sọ́ọ́rì ẹ má bínú kóòtù lọ́yà ìnájọ́ àti tẹ́. ẹja pa padà. tẹ́ bá tiẹ̀ kọ́kọ́ rí wọn náà rí i pé nǹkan bá wọn o tí ì ṣe díẹ̀ o wọ́n á dàbí ẹni tó wọṣọ starch tí yóò jó pamọ́ lára. àwọn lọ́ọ̀yà náà fẹ́ sọdá títì yìí o Agbẹjọ́rò wa ni wọ́n ń bọ̀. àwọn náà fẹ́ sọdá títì yìí o. Ni wọ́n ń bọ̀ yìí pé ẹ gbọ́ èsì àbájáde láti ẹnu wọn gbọ́ngàn pàdé. wọ́n ti sọdá títì bọ̀ o. Ẹsẹ̀ náà pé ìgbà ẹ̀ jáde. ìyá ẹ káàbọ̀ sà ẹ dákun ẹ farabalẹ̀ gbọ́ ohun táwọn fẹ́ sọ àti gbọ́ ẹ jọ̀ọ́ mo ní di comment ọ̀rọ̀ tí lọ́ọ̀yà wa sọ nípa kéèsì ẹ jọ̀ọ́ ó yé yín àbí ó yé yín báyìí ẹ jọ̀ọ́ mo ní di comment. Suleiman Dari Ẹdun síwájú ká tó plate àwọn lọ́ọ̀yà wọn ẹ jọ̀ọ́ ǹjọ́ rẹ̀ yẹn ó yé wa gbogbo táwọn lọ́ọ̀yà wa sọ pẹ̀lú bá ṣe mistake lórí bail application wọn wọ́n ti lọ remind Tani Olohun 17 ẹ̀yin gbé kíní wá sí kóòtù pé ẹ lọ wò ní police station on the 18 on the 17 láti ti lọ remind ẹ̀yin wá gbé bail application wá pé lọ wò on the 18 ládájọ́ wa ń sọ pé ẹ sure wọ́n ní bẹ́ẹ̀ ni on the 18 àwọn yìí lọ wò ní police station lẹ́yìn tó dẹ̀ ti wà ní prison láti on the 17 ta ló ń ṣiṣẹ́ yẹn iṣẹ́ Ọlọ́run nù just one number péré. Allahu Akbar Allahu Akbar àní wọn lọ́lọ́run ó mú ọ wá ń wẹ̀yìn
Ọlọ́run jọ bàbá rẹ ní àbójọ ìyá rẹ ọba tí kì í lé ní kó tó mú ni kọ́lọ́ má mú èmi àti o. Ẹja wa gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn lọ́ọ̀yà wọn. Maybe I should just start by speaking English. Now, I want to appreciate everybody for turning up for today's session. Now, we are just from the court. We recall that last week we moved our application for the bail of Aziz Adebola Tani Olohun, and the ruling was adjourned to today. We are just from the court now. The court, in its wisdom, ruled that he will not grant bail to the applicant. Ṣẹ́gbọ́, wọ́n ní kóòtù sọ pé òun ò ní grant ọmọ yẹn ní bẹ́ẹ̀lì. Why tí ò ní grant ẹ̀ ń bẹ́ẹ̀lì? Àwọn yẹn lábòsí o. Àwọn lọ́ọ̀yà yóò fẹ́ sọ fáyé pé àwọn làwọn ṣe mistake o. Ẹ máa wòran o. Wọ́n á fẹ́ sọ fáyé pé mistake yẹn wá látọwọ́ àwọn o. Wọ́n á fẹ́ put blame lórí ilé ẹjọ́. Wọ́n fẹ́ put blame lórí adájọ́. Ha subhanallah. Títa lọ́lọ́run bá ṣe yẹn foríjì. Ẹ foríjì yẹn jọ̀ọ́. Okay? Wallahi ọjọ́ tí mo lọ prison láti lọ fáwọn èèyàn ní nǹkan tí mo rọ́mọ yẹn. Ariwo tọ́mọ yẹn pa ni pé bàbá Alfulaniy kóhun tiẹ̀ jáde kúrò bí kóhun ní freedom. Wallahi tallahi thumma billahi. Why táwọn èèyàn why tí yóò já sí pé ẹ máa brainwash àwọn èèyàn. Why tí a máa brainwash àwọn èèyàn. Ọmọlọ́mọ ń jìyà ọmọlọ́mọ dẹ̀ ń sọ́fà ń bẹ̀ yẹn. But àwọn tó kún ta ọmọ yẹn o. Continue. Well, knowing fully well that the offences for which he was brought to court are available. I'm a bear. All the 4 alleged offences are available. And the law is clear. Yes. 4 alleged tọ́pì alleged nǹkan mẹ́rin yẹn. Available ni ìbanilórúkọ jẹ́. It disturb public. Gítọ́ni ìfẹ́ dá wà lẹ́sìnlẹ̀ àti cyberbullying máa bú ni. Why ìtẹ́yìn wá lọ gbé armed robbery bail application wá sílé ẹjọ́? Kí ló ṣe fún yín? Kí lẹ́ṣẹ̀? About that. Even without filing an application, moving oral application before the court, the court should be able to grant the defendant African bail. But today we were shocked, and we were not only shocked, we were miffed that the court declined our application. Nta sọ ní pé ní ọ̀sẹ̀ tó kọjá a kọ̀wé lọ sí court pé kí wọ́n fún Tani Olohun ní bail. Nítorí àwọn ẹ̀sùn kan fi kàn àwọn ẹ̀sùn tí a lè gba bail yẹn ni. Confirm. Òfin dẹ̀ clear yéké lórí àwọn offences yẹn wípé a lè gba bail yẹn, they are bailable offences. Ṣùgbọ́n gbà tá a dé court lẹ́nìí ó ṣe ni láàánú pé adájọ́ sọ pé òun ò lè fún ní bail. Ẹ̀sùn tó fi kàn sorry sir. Ẹ̀sùn tó fi kàn ẹ̀sùn tẹ́ lè gba bíìlì ẹ̀ ní dáadáa. Àmọ́ Ọlọ́run sọ pé àlóhùn ò tí ì ṣetán láti release ẹ̀. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹ kàn ń lọ kóòtù bẹ̀rù ni. Kóòtù Ọlọ́run gangan ní ń dára lọ́wọ́. Ẹ mọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe. Kóòtù ayé lásán nìyí o. Kóòtù ayé lẹ lè gba bíìlì ẹ̀. Kóòtù ayé bailable offense ni. Kóòtù Ọlọ́run ìyẹn lòun ò tí ì ṣe dáadé release ẹ̀. Ẹ wá fẹ́ tẹ́lẹ̀ ń palàpalàpá. Ẹ continue, sir. And therefore, I don't know, but nta ṣe ṣíkù. Ẹ fọkàn yín balẹ̀. Ẹ lọ fọkàn balẹ̀. Nta ṣe ṣíkù. Lórí ọ̀rọ̀. Nta ṣe ṣíkù. A ní ìgbàgbọ́ pé Tani Olohun kó máa jáde.
ó máa jáde, ó máa ní freedom very soon. Wọ́n nígbàgbọ́ àwọn nígbàgbọ́ pé Tani Olohun ó jáde ẹni freedom ẹ wo iye tó ṣàṣẹbọṣepọ̀ tó ẹnìkan péré gbogbo àwọn tó kù tó ṣe báyìí pé èwo ni ṣé ẹgbẹ́ ìgbádùn ẹ sọ tẹnu yẹn já gbọ́ kí àdúrà yẹn má lọ lásán lẹ́nìkan fi sọ àṣẹ látẹ̀yìn kámẹ́rà má tó pé kámẹ́rà láti gan ló ṣàṣẹ gbogbo àwọn yẹn Àràbà Ìyálóde Ìyẹ̀fun Ìyọ̀ṣun gbogbo àwọn tó dúró ẹnìkan kò lè ṣàṣẹ nu wọn tó ti sú wọn. Continue. Òfin sì tún fààyè gbà wá tó yẹ ká ṣe ó tún wà. Tó bá ti rí báyìí nǹkan tá a tún máa ṣe ó wà. Àwa mẹ́tẹ̀ẹ̀ta ti forí kò. And we are going to take step. Mo ti bá ọ̀gá mi sọ̀rọ̀ Ọlá sọ pé Ọládìpọ̀ SAN mo ti bá sọ̀rọ̀. Another Sam mi nìyẹn o. Àgbẹ̀bísẹ̀ tó kàn tí kò bá ti rí báyìí. So mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ má bara jẹ́ o. Ẹ má dẹ̀ fàyè gba jàgídíjàgan. Ní ọ̀sẹ̀ mélòó yóò dáa fún lọ́ọ̀yà yìí mo láìkí ẹ̀ ẹni bó ṣe mú sí wọn lára ẹ má bara jẹ́ o ẹ má bara jẹ́ o ẹ má bara jẹ́ o ẹ sì má fa jàgídíjàgan o. tí wọ́n tẹ̀ tọ́jà yín tí wọ́n bu yín wọ́n lẹ̀ yín lókù tí wọ́n fọ́ gíláàsì mọ́tò yín a rí i pé ẹ pamọ́ra ẹ torí ẹ fàjọkàn ẹ torí ẹ dàlú mo dúpẹ́ lọ́wọ́ yín títí dì sí. ẹ máa wojú lọ́ọ̀yà kejì yìí ó ti ń bínú. lórí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kó dẹ́kun ẹ má jẹ́ kó sún ẹ má jẹ́ kó rẹ̀ yín ṣẹgbọ́n ní tí mo lè sọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. lọ́ọ̀yà kejì máa pariwo ní ìsìnkú káwọn àbára jẹ́ báwo ẹ máa wò náà o. It is shocking and unbelievable that offences that are available have been rejected or denied. That is the situation we face. We can just take one or two questions and we'll wrap it up. For the benefit of people at home, yes. Do you think this is an upset? Hey. The share system? Well, I can only say that it is already tried that the court has the discretion to grant bail or not, depending on the circumstance. And the discretion is unfettered, and that is the position of the law. It is those reasons are not tenable to us, and that's why I have just said we will exploit the next step in law. You understand? To avenge the situation. Okay, sir. What is the fate concerning the case tomorrow? No, tomorrow's case is another bail application. We are going to move this another court entirely. Another court, another scenario. There are two defendants. In that case, there's Babatede is involved. So there are Babatede So Babatede ó lọlé lọ́la kọ́lọ̀ ń jẹ́ yín lọ́ọ̀yà yìí náà kẹ́ jẹ́ kí Tani Olohun lọlé ni mi ò mọ̀ o èmi kàn sọ̀rọ̀ from experience ni o torí bí àwa pèsè ń lọ là ń tẹ̀lé lọ́ọ̀yà làwa náà. I am a professional lawyer lórí Sebil Najat gbogbo ẹjọ́ tẹ̀yìn bá dá court ibi táwa court tiwa náà rí táwa náà ó ti dá. Different situation, different scenario. Tomorrow we will move the application for bail. It does not follow that what happened there will happen there. But you see, these two courts must grant him bail for him to get his freedom. These are criminal charges against him, and the two courts must give him bail before he can be free. Yes, sir. And I promise that we will do the needful. Yes, sir. Yes. Excuse me, sir. Have they ever asked you about the character or his address or something before they said it's not? No. We have not even gotten there. Okay. The police, the prosecution alleged that he doesn't have traceable address and that he's not within jurisdiction and many other excuses that police were hanging on. You understand? But then that is not enough. We have proposed an affidavit saying that he has credible sources
He has traceable address. You understand? And that is enough. If the court has asked us to bring 2 shorties or more, we will have done that. We will have done that. We will have done that. We will have brought credible shorties to court to stand for him. Now let me tell you. You understand? Let me just say this. Well, we will do the needful in the law. It is not the end of the road. It is not the end of the road, please. Now, I want to restrain myself from saying what I should not say to the public. One in contact, Abi Wiluwa. Allah. So, we should journey. Yes. Àti rí pé ọ̀rọ̀ náà ti ta kókó bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí lọ́ọ̀yà wa, àmọ̀ràn wo ẹ fẹ́ gba àwa tàbí gbogbo àwọn èèyàn wa? Àbí kí lè fẹ́ kí ìrànlọ́wọ́ wo lẹ́rù pé a fẹ́ lọ gbogbo olùgbé ayé báyìí ká lè lọ ké gbà ìjáre. Tó bá yẹ pé mi ní o, ìrànlọ́wọ́ tẹ ẹ pé bàbá yìí béèrè dáadáa. Ó béèrè lọ́wọ́ lọ́ọ̀yà pé ẹ jọ̀ọ́ ìmọ̀ràn wo lẹ lè gbà wá. Ẹ wo ìbéèrè gidi tí bàbá yìí béèrè. Ẹ wò béèrè alálùbáríkà tó béèrè ìmọ̀ràn wo lẹ lè gbà wá. Tó ẹ pé mi ní lọ́ọ̀yà ni tó bá jásí pé ẹ̀yin tẹ́ wà lórí prógámù yìí náà ni bàbá yìí ní jẹ́ pé ọ̀rọ̀ yìí ti ta kókó báyìí ìmọ̀ràn wo lẹ lè gbà wá. Àṣebóyá kan ní ibi tọ́rọ̀ dé yìí o ẹja wọ́nà bá sì settle out of the court ni o. Kita lọ́lọ́run bẹ̀bẹ̀ o ká parí gbogbo àwọ̀ yìí o kí wàhálà yìí má ṣẹlẹ̀ mọ́ o expectation ti wà lọ́dọ̀ lọ́ọ̀yà náà àmọ́ lọ́ọ̀yà ò ní sọ bẹ́ẹ̀ torí pé lọ́ọ̀yà wọ́n mọ̀ tí wọ́n ṣe ẹ gbọ́ béèrè yìí lẹ́ẹ̀kan sí pé káwọn lè sọ gbogbo àwọn tó wà láyé pé ẹ jọ̀ọ́ nǹkan báyìí ni advice lọ́ọ̀yà fún wa ẹja ṣé o pọ́mọ yìí ó ṣe máa kúrò nínú àjàgà yìí. Ẹ máa gbọ́. Tí ọ̀rọ̀ ti pé bẹ́ẹ̀ àti rí pé ọ̀rọ̀ náà ti ta kókó bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí lọ́ọ̀yà wa, àmọ̀ràn wo ẹ fẹ́ gba àwa tàbí gbogbo àwọn èèyàn wa? Àbí kí lè fẹ́ kí ìrànlọ́wọ́ wo lẹ́rù pé a fẹ́ lọ gbogbo olùgbé ayé báyìí? Ẹ lọ bẹ̀bẹ̀ ní. Lọ ké gbà ìjáre rẹ̀. Ẹ lọ bẹ̀bẹ̀ ní. Ìrànlọ́wọ́ báyìí la fẹ́ o, bóyá Ọlọ́run lè járe. Ẹ lọ bẹ̀bẹ̀ ní. Àbámọ̀ ọ̀tẹ̀fẹ́ gbà pé gbèsè báyìí kọ́ o, nìkan gbé o. Ìjọba ìbùdó ọ̀pá délé ṣe ẹbí ajókòó, ara ajókòó, ọmọ èèyàn ajókòó, ṣókí la lè ṣe tí ò ní tako òfin tí ẹ̀yin gbé dání. Àbí? Ẹ ṣé gan fún ìbéèrè yìí. Agbẹjọ́rò àgbà Barrister Banks wọ́n ní kí n dáhùn ìbéèrè yìí. Ìbéèrè tẹ́ béèrè yẹn kò ṣe nǹkan tí ó yẹ ká dá yín lóhùn ní orí afẹ́fẹ́ bíbá. Nítorí pé nǹkan tí àwa rí ní ẹjọ́ ìdí yìí, nǹkan tá a rí ní ẹjọ́ ìdí yìí, èmi ò pẹ́sọ́nálì Tani Olohun lè rí justice mi lọ. Tí ẹlòmí ò bá fẹ́ sọ, èmi máa sọ. Adédàmọ́lá Ọlálẹ́kan. Sorry brother mi, sorry my lawyer. Oh my God. Tani Olohun cannot get justice. Ẹ gbọ́ ìsì ọ̀rọ̀ tí lọ́ọ̀yà kọ́kọ́ sọ ni pé Tani Olohun ò lè rí justice ní Ìlọrin. Kí ló dé tí ò lè rí justice ní Ìlọrin? Ìlọrin ò sí lára Nàìjíríà ni. Kóòtù yàtọ̀ síra wọn ni. Magistrate court tó wà ní Ìlọrin náà ló wà l'Ékòó, ló wà l'Ábùjá, ló wà káàkiri. Ẹ̀mí kóòtù jura wọn lọ ni. Kí ló dé tí ò lè rí justice ní Ìlọrin? You are a lawyer, professional one. Ẹ máa defend the client yín ni. Okay, tí wọ́n gbé kóòtù yẹn kó ń lọ ríṣe, ká wá gbé lọ Saudi Arabia, àbí ká gbé lọ sí Mali. Ìlọrin tọ́rẹ́ tó ti bẹ̀rẹ̀ ẹjọ́ náà ni ó ti dá. Continue. Ìlọrin náà ni. Continue. Because I've been able to feel the nerves of the police. They are unwilling to wait. They are unwilling to arrest these people when they arrest us. I've been able to feel the nerves of the court, both at the upper area court and the magistrate court. These people will continue to have their ways even up to a court of appeal. One court of appeal, so if you say you are going to appeal,
we are still at the lower courts. We are not even yet at the high court. If we continue on this path up to court of appeal, on my client wa Adegbola Tani Olohun, on my musibe. What did you already? That came my bro. Hey, that mabino. What did you already? Abi? Ṣé hòtẹ́ẹ̀lì ló wà ń ṣe tó ti ń gbádùn. Ṣé hòtẹ́ẹ̀lì ló wà ń ṣe? Ìyẹn wà no remind the prison. Ẹni ọmọ decline. Wọ́n ti decline ti mú already. Ẹni kẹsẹ̀ needful bẹ̀bẹ̀ kan lè your client ń kúrò ńbẹ̀. Kẹsẹ̀ two out of the court. Ẹ ń dúró pé mòfin ẹ ti contact san kan, ẹ ti contact kíní kan, ẹ ti contact ẹnìkan. Ọjọ́ dẹ̀ ń lọ. Ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ sọ pé ẹbọra ò kí ń sọ ẹsẹ̀ wọn. Ọ̀tọ̀ ni bọ̀dátájù. Ẹran ti bọ̀dátájù. Tó ní a ti pé ilẹ̀ máa jáde. Ilẹ̀ ti wà nù tráfíkì látijọ́ ìtílé òde bí ti ń lọ. Ọ̀tọ̀ ni àwọn àjẹ́ orí Facebook. Ìyá Jacob tó ń ta ráìsì. Làwọn náà jáde àgbákò ọmọ Musa kìnnìkan àlìjánu ọmọ Sọdíkì àbí kìnnìkan. Ọ̀tọ̀ làwọn yẹn jáde. Ààrẹ àwọn yẹn mọ́ báyìí. Yẹn náà lulẹ̀. Ẹ̀yin tẹ́ tó wá jẹ́ last hope. Kẹ́ wá pe àwọn lọ́yà wa. Kẹ́ wá pe àwọn lọ́yà wa. Ẹ wá ìjà báwo kí la fẹ́ ṣe ọ̀nà wo la fẹ́ gbé gbà báwo la ṣe fẹ́ ṣe kíní yìí. Kẹ́ wá jọ sọ láàrin ara yín. Ṣé bẹ́ẹ̀ àwọn lọ́yà méjèèjì ti ń kíra wọn. Àwọn lọ́yà wà ní ẹja ṣe báyìí ẹ̀yin dúró pé mòfin ẹ ti kọ́ńtàtì sáà kan látòdì ọ̀run ẹ ti kọ́ńtàtì sáà kan láàrin ìsálú ayé ẹ kọ́ńtàtì sáà kan ní àgbàdo méjì ayé òun ọ̀run. Ẹ jẹ́ sọ fún yín kò sẹ́ni sáà nìkan tẹ́lẹ̀ kọ́ńtàtì ọ̀rọ̀ Mohbad ló wà lẹ́sìn o justice for Mohbad olamba kìrìsì. Jẹ́gbọ́n mi yé justice for Mohbad láwà lórí ẹ̀ nísìn. A máa dé client yín mọ́lẹ̀. Client yín wọ́n ti dé mọ́lẹ̀ already. Báwo lẹ́ ṣe tú client yín lẹ̀ ló yẹ kẹ́ wọ́nà ẹ̀ ń dúró pé bí ìdàgbàlagbà fi jẹ̀kọ abẹ́wé ló wà láyé jọ́ ni o. Ìdàgbàlagbà fi jẹ̀kọ abẹ́wé ló wà láyé jọ́ ni o. Àwọn àgbàlagbà tí mú tábí ń jẹ̀kọ́ lọ́wọ́ báyìí nìsín. Ẹ̀sìn tó needful ká pa kíkiri yìí lọ. Ìyá fọ́mà ìyá Ọ̀ṣun ló ti di CEO yẹn. Bẹ́ẹ̀ mi ṣe jẹ́ CEO Sebi Najat. Fọ́mà ìyá Ọ̀ṣun nìsín òun náà ti di CEO à ń ta ráìsì à ń tẹ̀wà à ń ta epo à ń ta gàrí à ń ta gbogbo nǹkan. Irú àwọn èèyàn wo leléyìí. Continue. Jẹ́ kí n wo dá padà sẹ́yìn díẹ̀. Adegbola Tani Olohun, wọ́n máa dìímú síbẹ̀. Wọ́n ti dìímú. In my years of practice, mo anybody, any lawyer in Nigeria to tell me that what I'm saying is not right. I have never seen such a situation in my life. See, the law has moved on from mere technicality, slaughtering justice on the altar of somewhere by. You never see that, my brother. Ṣé adájọ́ tó dájọ́ lẹ́ni òun ló ní kẹ́ ṣe mistake pé kẹ́ fi 17 pé 18 lórí application yìí. Ṣé adájọ́ tó dájọ́ lẹ́ni ló ní kẹ́ lọ gbé armed robbery application wá fún bail. Ẹ gbà mí. Àbáwọn lọ́yà wa náà ní kẹ́ fi 17 pé 18. Jẹ́ ìsọ́n tó ń ṣiṣẹ́ fún ọ wà inna jundana lahumul ghalibun wallahu ghalibun ala amrihi walakinna akthara an-nasi la ya'lamun hasbunallahu wa ni'mal wakil
wa ni'mal mawla wa ni'man nasir. Wa radda Allahu alladhina kafaru bi ghayzihim lam yanalu khayran wa kafa Allahu al-mu'minina al-qitala wa kana Allahu qawiyyan aziza. Sayuzamu lijamu wa yuwalluna ad-dubura. Mutu bi ghayzikum. Tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ nù. Ó dẹ̀ tún já yín sí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún já yín sí. Ẹ sọ pé nu wá rùn. Láìjọ́ tí kóòtù ti bẹ̀rẹ̀ mi ti dé kóòtù wàláì. Níjọ́ tí kóòtù ti bẹ̀rẹ̀ mi ti débẹ̀. Ìdébẹ̀. Láìjọ́ tí kóòtù ti bẹ̀rẹ̀ mi ò ti débẹ̀ o. I am the vice president of Ogo Ilorin. I am the vice president. Abambadiga the president. I am the vice president of Ogo Ilorin. A sọ fún yín kẹ́ ṣe n tó wà ní fu. Olóòtú irú ẹ̀ rí. Ako Èkó ẹ̀wọ̀n Ìlọrin mọ́ ni. Ó lè má rí rẹ̀ rí ìlú mi o. Ako Èkó ẹ̀wọ̀n Ìlọrin ni. Ìlọrin náà ń pè bẹ́yẹn kì í máa ṣeré bí àṣà àwọn Ìbàdàn kì í máa ṣeré. Ẹ bọ̀rọ̀ oníṣẹ́wọ̀n ẹ bọ̀rọ̀ ọmọ tí ń lo bí oṣù kan àbọ̀ lọ lẹ́wọ̀n báyìí ẹ bọ̀rọ̀ oníṣẹ́wọ̀n ẹ bọ̀rọ̀ ok o má bínú lọ́yà tó mo rí pé ó dùn ẹ gan ó yọgò lójú má bínú padà sẹ́yìn. Tẹ́lómi ò bá fẹ́ sọ èmi máa sọ Adédàmọ́lá Ọlálẹ́kan Ṣólésì call to the Nigerian bar. Tani Olohun cannot get justice in Ilorin because I've been able to feel the nerves of the police. They are unwilling to wait. They are unwilling to arrest these people even when they arrest us. I've been able to feel the nerves of the court, both at the upper area court and the magistrate court. These people will continue to have their ways even up to a court of appeal. One court of appeal, Niniba. Confirm. So if you say you are going to appeal, we are still at the lower court. We are not even yet at the high court. Ẹ jẹ́ gbé lọ Sókótó. Continue on this. Ẹ jẹ́ gbé lọ Sókótó àbí ká gbé lọ Kánò. Títí lọ́rùn bá tẹ́yìn lọ́rùn. Ẹ jẹ́ gbé lọ Sókótó àbí ká gbé lọ Kánò àbí ká gbé lọ sí Maiduguri. Ẹ fáìlì kéèsì lọ bẹ̀ ká máa lọ Sókótó. Èyí tá a fi kún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńlọrin á wá fi kún ní Sókótó àbí Kánò. Àbí kò sí pé ó jó Kùránì nínú tìlọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ á wá fi kún ní Sókótó àbí Kánò. Continue. Up to court of appeal. Ọmọ di client wa Adegbola Tani Olohun ọmọ di musibe. In my years of practice, anybody, any lawyer in Nigeria to tell me that what I'm saying is not right. I have never seen such a situation in my life. See, the law has moved on from mere technicality, slaughtering justice on the altar of mere technicality. What am I saying? The criminal justice system in Nigeria has got to a situation whereby even when an accused person, somebody, a defendant that is alleged to have committed an offense which is not a capital offense, tí kò ṣe kó pààyàn àbí ẹ̀ṣẹ̀ tó yẹ pé ó máa fún lẹ́ ní ẹ̀wọ̀n ikú àbí ẹ̀wọ̀n ó máa fún ní ìdájọ́ ikú àbí ẹ̀wọ̀n gbére. Tí ò bá ní lọ́yà gan, wọ́n máa fún ní bail. Adédàmọ́lá Ṣólésì sọ bẹ́ẹ̀. I'm saying it to the whole world that the criminal justice system of Nigeria has evolved to the extent that a person alleged to have committed an offense which is not a capital offense, when he comes to court, when he's arraigned, when his plea has been taken in court and he has pleaded not guilty, whether or not he has a lawyer, they will grant, especially magistrate court. Magistrate court. A magistrate court is not a superior court of record. We can orally take his bail the very day he was arraigned. It's from that inception that they have been dragging us back. But personally, what I thought was that they just wanted to keep him for some time before he gets the bail. Not knowing that they don't have the intention whatsoever to release him. Sorry, ó ti tó má bínú brother mi. Má dá yín Dubai yín lawyer. Ó ti tó ẹ má bínú. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi. Torí àsìkò torí mo ń lọ bí kan tí ń dúró dè mí. Ẹ jọ̀ọ́
ta ló ń fìyà jẹ ta lọ́lọ́run. I need your comment. Ta ló ń fìyà jẹ ta lọ́lọ́run. 5 minutes. Ta ló ń fìyà jẹ ta lọ́lọ́run. Ó dẹ̀ kí n gba kọ́ọ̀lù ni àmọ́ máa sọ kọ́ọ̀lù gbígbà dálẹ̀. Ẹjọ́ tó bá di lálẹ́ màá continue program yìí tó bá di lálẹ́. Mo máa continue program yìí lálẹ́. Ta lọ́lọ́run fìyà jẹra ẹ̀. Ọlọ́run fìyà jẹ ta lọ́lọ́run. Àwọn lọ́yà rẹ̀ tún wá dákun. Àwọn lọ́yà rẹ̀ kíni wọ́n tún wá dákun. Ìdí àti túmọ̀ ó ní wípé Ọlọ́run ọlọ́jọ́ ìní àṣekíni kò ní já alákòóbá. Ìtumọ̀ alákòóbá nìyẹn o. Alákòóbá má kòóbá mi ìtumọ̀ rẹ̀ nu. Ìtumọ̀ pé alákòóbá má kòóbá mi nu o. Kọ́lọ́run lọ́jọ́ ìní kó má kòóbá wa kó má jà pàdé alágbàkó èèyàn. Ẹ jọ̀ọ́ bàbá àgbóníyagi I am not sure if this ẹ̀yọ̀ bàbá yìí tó bá di lálẹ́ ẹja pàdé inshallah after ìṣáì lágbára tọ́lọ́run inshallah. Àbí ṣé Usman Basasi kí ló burú bí kéèyàn ṣe kó dẹ̀ ní ẹ má bínú ẹ jọ̀ọ́ kí ló burú ń bẹ̀. Kí ló burú ń bẹ̀. Ẹ jọ̀ọ́ kí ló burú ń bẹ̀. Ẹ wo bẹ́ẹ̀ mi àti Saheed Shittu bá ṣe ní misunderstanding tó àfirawálẹ̀ kálukú bá tiẹ̀ lọ. Ẹ wo bẹ́ẹ̀ mi àtọ̀kọ́lọ́mọ bá ṣe gbọ́ra wáyé tó òun la firawálẹ̀ yẹn o. Ọ̀kọ́lọ́mọ ló fún ọmọ tí ń lọ Amẹ́ríkà ní $1 million lánàá yẹn. Ẹ jọ̀ọ́ kí ló burú ń bí. Ẹ má bínú ẹ má ṣe gbá kí kálukú dẹ̀ má bá tiẹ̀ lọ. Kálukú bá tiẹ̀ lọ. Àdánwò ni pé kéèyàn ṣe kéèyàn wá dúró ǹdó pé mo kó sílé ẹjọ́ tẹ̀lé gbé lọ. Bàbá fẹ́ ṣàánú yín ká tó wá gbé lọ Sàǹfàrà bí Gombe. Sọ pé ó ti lọ ó lọ́nu o. Ó lọ yányánu. Ọlọ́run lọ́jọ́ ìní kó ṣàánú wa jàre. Ẹ̀yin lẹ ṣe mistake inú bail kìíní yín. Ẹ wá ń blame ilé ẹjọ́. Kò sígbà kò sáwo. Kò sẹ́bọ̀ kò sóògùn. Kò sẹ́bẹ̀ kò sógbò. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ jà pàdé lálẹ́.